ẹni tó bá wà lẹ́yìn odi kò sírú oko tí ò lè jù. Àdúgbò tó òun gbé ní Ṣítà lẹ́kọ̀ọ́, àwọn tó bí àwa kọ́lé síbẹ̀, a lè ṣe ká má wà ní Ṣítà. Iyì wo ni Ààrẹ Almoruf ló ní láàrin àwọn ọmọ ìyá ẹ̀? Iyì wo, ta ló mọ Ààrẹ Almoruf nígbà tí Adéyẹmí kẹta wà lórúgbà? Ṣé ẹ̀yin gbókìkí ẹ̀ kiri? N tó gbé orúkọ Ààrẹ Almoruf jáde ojú Yorùbá Nation lọ. Yorùbá Nation náà kẹ̀rẹ́, ta bá fẹ́ sọ pé ta ló fi ẹnu pa Yorùbá Nation, Ààrẹ Almoruf ni. Lọ́nà wo sà? Ó dáa. Ní àwọn ètò kan tá ṣe láwọn àkókò kan, àwọn kan kóra wọn jọ, wọ́n ní ọmọ Ọ̀yọ́ ni wọ́n máa wá ń pè mí láti Amẹ́ríkà, wọ́n máa dún kòkò mọ́ mi pé èmi wà lẹ́yìn ni, àwọn máa ṣe báyìí, àwọn máa ṣe báyìí. Nígbà tí mo rí pé ìdúnkòkò yẹn pọ̀ jù, mo wá fi èsì kọ ránṣẹ́. Ààrẹ Almoruf tàdé ń wí ojú tó lé àwọn ètò kan tá ṣe ń gbà yẹn, ó máa níyì lọ́wọ́ mi púpọ̀ jù. Ìdí tó dẹ̀ ṣe níyì yẹn ni pé ìyàwó mi Alájà sọ pé kí n má ṣe báyìí, so mi ní ṣe bẹ́ẹ̀. Bóyá Alájà yẹn dẹ̀ ti wá kúrò lẹ́gbẹ̀ẹ́ ni o, kò yé mi fún. N tí mo fẹ́ fàyọ ni pé àwọn ọmọ Ọ̀yọ́ yìí, mo rò pé èmi nìkan náà máa ṣe fún ni. Ẹnìkan wà tó máa ń ṣe ètò lórí ẹ̀rọ ayélujára, Gbàgede Ìmọ̀, wọ́n ṣe the same thing tó ṣe fẹ́ mi, wọ́n ṣe fẹ́ nìyẹn. Kí ló ṣe fún yín sà? Now, n tó máa ń ṣe ni pé wọ́n wá kóra wọn jọ, wọ́n wá máa pè, wọ́n máa dún kòkò mọ́yàn, ọmọ Ọ̀yọ́ làwọn. Yorùbá tá tiẹ̀ ń pariwo yìí, àwọn Ọ̀yọ́ làwọn ní Yorùbá. Táwọn bá tiẹ̀ wá gba Yorùbá Nation yìí, Ọ̀yọ́ ló máa lead wa as a premier. Èmi gbà bẹ́ẹ̀, ṣèbí ọmọ òní gọ̀gọ̀gọ̀ kó má mọ̀ yẹ. Tí bàbá Gbàgede Ìmọ̀ yẹn ni mo wá rí, bàbá yẹn tiẹ̀ dídì play audio nígbà tó ń bá sọ̀rọ̀, ó record àwọn nǹkan tó ń bá sọ. Wọ́n sọ fún categorically ni pé tán bá máa gba Yorùbá Nation, tí ò bá ti ń ṣe Ọ̀yọ́ ló máa ṣe adarí, kán gbàgbé nípa nǹkan tó ń jẹ́ Yorùbá Nation. Fídíò yẹn ṣì wà lọ́wọ́ mi. Now, mo wá máa ń pe àwọn amòye kankan ní Yorùbá Nation ń gbà yẹn, torí èmi ò bá wọn ṣe Yorùbá Nation. Sọ fún wọn, ẹ pé lágbájá yìí, ẹ pé kẹfà létí. Tó bá lóhun sọ̀rọ̀sọ̀rọ̀, gbọ́rọ̀gbọ́rọ̀ làwa, ọmọ àdùnrán dẹ̀ yàtọ̀ sọmọ tí ń sọ̀rọ̀. Ó lè sọ̀rọ̀, ọmọ tí ń dùnrán, tó bá tọ́ bọ̀rọ̀, èèyàn lè má rí jábọ̀rọ̀. N tí ò yá Ààrẹ Almoruf yẹn. Àkọ́kọ́ náà, kó kọ́kọ́ gbàgbé pé èmi ọmọọba Adékúnlé Adégoróyè, kò sí nǹkan kan tó wà ní orúkọ tiẹ̀ tí mo fẹ́ fi tajà. Tó bá tó àkókò tá fẹ́ fi gbogbo bí inú bí ìṣerí hàn, ó máa mọ̀ pé sínú ẹni tẹ́bi ń pa. Ta lọ́lọ́run tó dẹ̀ lóhun ṣe fídíò fún, òun ṣe gbá fún, pẹ̀lágbára Ọlọ́run, àwa náà dá sí ọ̀rọ̀ ta lọ́lọ́run. Ṣùgbọ́n gbogbo ń ta bá ṣe kọ́ làwa ń pariwo. Ìlú òyìnbó tó ń jókòó sí tó ń pariwo, àwa máa lọ, a máa padà, torí pé a ní tó dáńbì. Kó kọ́kọ́ di nǹkan kan mú, kì í ṣọ̀rọ̀ ìṣọ̀kan Yorùbá ní iṣẹ́ ta ní. A ní ilé iṣẹ́, káralẹ̀, kátalẹ̀, ká mójútó property. A ní Harper Home. So ṣé àpẹẹlẹ àwọn ẹrù tó wà níwájú mi yẹn, àwọn responsibility ẹni máa wá kólẹ̀, máa wá ní mò ń wá orúkọ kan tó jẹ́ pé nínú agboolé wọn gan pàápàá kò tayọ ju bí tó gbé wà yẹn lọ, orúkọ yẹn máa sọ pé mo fẹ́ fi tajà. Òun ló gbogbo wàhálà tó wà lọ́yọ̀ọ́ lé ní Ààrẹ Almoruf ní ìpìlẹ̀. Àǹtẹ̀bádẹ̀ wo gbogbo interview tó ń sọ, gbogbo ọ̀rọ̀ tó ń sọ jáde ń sìn, ó máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé àwọn tóun bá sọ̀rọ̀ bóyá òmùgọ̀ ni wọ́n. Mo gbọ́ kan nú ọ̀rọ̀ ẹ̀ tó sọ kọjá lẹ́nujọ́ mẹ́ta tó ní kí lòun sọ náà, nǹkan tóun sọ ni pé ẹnìkan jọ ẹnìkan lẹ́nu. That means ó ń padà sórí ibi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nígbà náà, tó ń sọ pé ó dárúkọ bàbá wọ Ọ̀nìrìṣà, ó wà ń gbà yẹn ni pé Aláàfin
wọn ò tí ì jẹ oyè aláàfin gbà yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ ń tòwé àti jẹ aláàfin ni ó dẹ̀ jẹ́ kó yé wa pé tán bá jẹ aláàfin tán àìgbà yẹn lọ̀rọ̀ máa tó sọ aláàfin kì í ṣẹgbẹ́ Ọọ̀ni òrìṣà n tó wí gbà náà nìyẹn ó tún n tó sọ kí n tún yọ ẹ̀kọ́ torí kó má rò pé akúrí làwọn tó ń gbọ́rọ̀ ó ní tí Ọọ̀ni bá wá sọ pé kò ń ṣe bẹ́ẹ̀ àwọn máa fà á làwọn ṣẹ̀ máa fà á já ṣe bóun ló ti fà tó ti já mọ́ lọ́wọ́ tó ti já mọ́ lẹ́sẹ̀ tí ò rí bí tó máa yí sí now òun wá ń sọ pé bàbá wa kábíyèsí Olúbàdàn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà kábíyèsí ó wá ń sọ fún bàbá tí bàbá tó ní làákàyè tọpọlọ pé ó wá ń sọ fún bàbá yẹn pé ẹni tó ṣẹlẹ̀ yẹn bàbá ló yẹ kí bàbá ti ṣàtúnṣe ó yẹ kán ti pe kábíyèsí Akeem Ọwádé kán ti sọ fún pé ọmọ mi ni gbogbo nǹkan ni mo fi jù ẹ lọ ó yẹ ká ṣe Ọọ̀ni tó làmìlaka ju gbogbo àwọn tá à ń wí yìí lọ ṣé Ọọ̀ni tí wọ́n tó bá perú Ọwádé ṣé kò ní ta bàbá wa lábùkù tí bàbá Ládọjà bá pe Ọwádé tó bá wí bẹ́ẹ̀ àmọ́ mọ̀ pé àbùkù odidi ló máa ti bẹ̀ jáde láì tí sọ̀rọ̀ gan attitude wọn ti ń ṣó àrífín sí bàbá yẹn now ààrẹ Almoruf wa mọ̀ wípé èdè àgọ́ tó tún máa ń pè ẹni tó hàn kọ́ lé tó sọ pọ́n kọ́hún ó ní ní gbogbo ilẹ̀ Yorùbá ẹ máa wo ó fẹ́ máa gbé bàbá yẹn lájàwò mọ́ra gbogbo ilẹ̀ Yorùbá òun tiẹ̀ wo òun rí i pé ẹ̀yin nìkan lórí yín pé jù tí nǹkan tí bàbá Ládọjà fúnra wọn ò jẹ́ sọ tí kábíyèsí fúnra wọn ò jẹ́ sọ pé àláìláì